ọ̀rọ̀ tí gómìnà àná ní ìpínlẹ̀ èkìtì ọ̀mọ̀wé káyọ̀dé john fáyemí ọ̀rọ̀ tí bàbá náà sọ ó mà ti dá awuyewuye ńlá sílẹ̀ ní ìpínlẹ̀ èkìtì. Bẹ́ẹ̀ ni wọ́n ń gbé ìròyìn kiri pé bóyá èdè àìyedè tàbí ìjà wà láàrin ọ̀mọ̀wé káyọ̀dé fáyemí àti gómìnà ìpínlẹ̀ èkìtì àsìkò yìí gómìnà bíọ́dún bánjí, ṣùgbọ́n tó jẹ́ pé inú gbogbo àwọn tó súnmọ́ fáyemí àti gómìnà oyèbánjí tí tẹlifíṣàn yorùbá tòótọ́ tí aláǹfààní láti bá sọ̀rọ̀ ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé kò sí èdè àìyedè tàbí ìjà kankan bó ti wù kó mọ láàrin fáyemí àti oyèbánjí. Kódà wọ́n ní fáyemí gbogbo nǹkan ló fi ń ṣiṣẹ́ fún oyèbánjí láti wọlé sáà kejì nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ èkìtì tí ó ń bọ̀ lọ́nà. Ẹ rántí wípé lásìkò tí gómìnà káyọ̀dé fáyemí tó ṣe ìjọba láàrin ọdún 2018 sọ́dún 2022, ọ̀kan pàtàkì lára àwọn òṣìṣẹ́ ní bíọ́dún oyèbánjí tó jẹ́ akọ̀wé ìjọba ẹ̀, òun ló sì fa bíọ́dún oyèbánjí sílẹ̀ tó ṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún un láti di gómìnà ìpínlẹ̀ èkìtì. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí gómìnà bíọ́dún oyèbánjí tí ó di gómìnà ìpínlẹ̀ èkìtì náà bẹ̀rẹ̀ sí ni máa gbé ìròyìn àti awuyewuye kiri wípé níṣe ni èdè àìyedè ló wáyé láàrin fáyemí àti gómìnà bíọ́dún oyèbánjí. Bẹ́ẹ̀ làwọn tó ń gbé ìròyìn ọ̀hún kiri jẹ́ kó di mímọ̀ pé àwọn méjèèjì wọ́n ti sún sẹ́yìn fúnra wọn tí àjọṣepọ̀ wọn kò sì dàbí ti tẹ́lẹ̀ mọ́. Kódà wọ́n ní nítorí ẹ̀ ló ṣe jẹ́ kí fáyemí kó sọ àwọn ọ̀rọ̀ kan nígbà kan wípé òṣèlú èkìtì wọ́n ti sọ di irúwọ́ ògiri wá, ìyún lórí bí wọ́n ṣe nínú bíi pé gómìnà bíọ́dún oyèbánjí ó ti ń fa gbogbo àwọn tó jẹ́ orogún àti alátakò ẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n ló ti ń fà wọ́n mábẹ́ tí wọ́n ti jọ ń ṣe papọ̀ lẹ́yìn ìgbà tí òun ràn lọ́wọ́ tó di gómìnà tán. Ṣá o, pẹ̀lú gbogbo nǹkan bó ṣe ń lọ yìí, ọ̀rọ̀ tí gómìnà àná náà ìyún fáyemí tó sọ ní ọ̀sẹ̀ tó kọjá ní ilé ẹ̀ ìyún ìlú ìṣàn èkìtì ní ìpínlẹ̀ èkìtì ẹni tó dá awuyewuye sílẹ̀ ló jẹ́ káwọn èèyàn máa bèrè pé ṣé kìí ṣe pé nǹkan ń ṣẹlẹ̀ láàrin àwọn bàbá méjèèjì. Awuyewuye wo, ọ̀rọ̀ wo ni fáyemí sọ tó di eléyìí? Ó ní bó máa ṣe sọ̀rọ̀ lórí ètò ìdìbò tó ń bọ̀ ní ìpínlẹ̀ èkìtì ní ọdún tí ó ń bọ̀. Bẹ́ẹ̀ ni bàbá náà jẹ́ kó di mọ̀ pé kò sí àǹfààní kan pé bàbá kan tàbí bàbá ìsàlẹ̀ kan ó ti fòǹtẹ̀ lu ẹnikẹ́ni níkọ̀rọ̀. Ó ní kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ kí wọ́n jáde kí wọ́n lọ dìbò láti yan ẹni tó bá wù wọ́n ni, tó sì ní òun ò tako kí wọ́n máa fi pàdé yan ẹni tó bá wù wọ́n láti jẹ́ olùdíje oyún consensus. Ṣùgbọ́n tó ní bí wọn bá ti rí yẹn ṣe kí gbogbo ọmọ ẹgbẹ́ kí wọ́n lọ jáde dìbò láti yan ẹni tó wù wọ́n. Ọ̀rọ̀ yìí gan ni wọ́n tún gbé kiri pé gómìnà bíọ́dún oyèbánjí ní fáyemí ń bá wí àti wípé kò fẹ́ kí ọkùnrin náà kó máa dá àṣẹ pa lẹ́yìn ẹ̀ ló jẹ́ kó sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n táwọn tó súnmọ́ àwọn méjèèjì jẹ́ kó di mímọ̀ pé kò síjà kankan láàrin wọn rárá àti kankan.